ẹ lóore wo kò tiẹ̀ yé mi bó ṣe ń ṣe màmí rárá wọ́n kàn ń gbọ́n ni wọ́n mí sókè mi sílẹ̀. o fẹ́ lọ ra lẹ́yìn. wọ́n admit mọ́mí ọ̀rẹ́ mi hospital. ìkàmánìẹ́ o ló wá ń kó àdúrà owó yìí lọ fún àgbàlagbà tó síìkì. ayé ló ń ṣe ẹni àbíwọ̀ ló ń ṣàyè tó ò tiẹ̀ ní ọpọlọ rárá tó ò lórí tó ò rò. lórúkọ mi àti complain mi máa fún ní 5 million naira. torí pé ìyá ẹ kú ìjọ tí wọ́n fún ẹ bá kú èlò lọ́fẹ́ fáwọn ọmọ ẹ. ṣé wo ló pa mọ́ sí ẹ ni. àwòsù bí láì. báwo mo ṣe máa pàyà mi. yes kí ló tó fẹ́ da gbogbo nǹkan tí mo plan sí ìgbésí ayé mi ètò ìgbésí ayé mi tí mo ti tò lẹ̀ kí ló tó fẹ́ dàrú. my dear epo ibi tí kò wà tẹ́lẹ̀ o lè expect pé kó ṣì wà ń bẹ mo ti gbé jáde náà. mo jẹ́ ibi tó dágbére fún mi kọ́ ló lọ ni mo mọ̀ pé láti ibi báyìí sí ibi tó ń lọ ò lè lò ju 12 litres lọ nísìnyí bí mo ṣe rí yẹn sìn ó ti lò bí 16 litres ibo ni kí n kọ 4 litres tó kù sí. o torí pé mo sọ̀ọ̀sì owó mi àbí torí pé mo bí mo ṣe rí owó ló ṣe kó máa bẹ̀rẹ̀ owó lójoojúmọ́. bóyá kì í ṣe oògùn àwúre àbí kì í ṣe ṣòwò mo ṣàgbọ́dọ̀ lówó ṣáà ni. máa gbìyànjú bí n bá tẹ̀lé gbìyànjú nígbà tẹ wà láyé máa gbìyànjú tẹ bá kú máa ṣẹ́yìn yín dáadáa màmí. àìmí rẹ. ó máa dákẹ́ kú báyìí o. láyé. màmí ẹni ìgbà ti kú ni. ṣé ibi tó yàn bá kú kò lè dá fún mi.